Hello, a kú ojúmọ́ o, ọ̀dẹ̀ ọ̀dùn bí a kú ewu oṣù tuntun la wà yìí tó jẹ́ oṣù agẹmọ, ire gbogbo a máa wá wa o, ọjọ́ òní tì wá o, àníròhun gbé sọnù bí ìṣe bí ọmọ láṣẹ Èdùà. Orí ètò Yorùbá Láṣà ni mo wà lónìí. Mo máa mú òwe kan wá, a máa yànnàná ẹ̀. Ẹ jẹ́ ká jọ wò ó, ká jọ gbé yẹ̀ wò. Orúkọ tèmi ò yípadà, Olórí Abímbọ́lá ni orúkọ tèmi. Orí ètò Yorùbá Láṣà ni mo dẹ̀ wà ní lónìí. Òwe náà lọ báyìí wípé ẹlẹ́rù ló máa ń gbé ẹrù ẹ̀ níbi tó ti wúwo. Ẹlẹ́rù ló máa gbé ẹrù ẹ̀ níbi tó ti wúwo. Tó bá ra gàrí sílẹ̀ ńsìn, bóyá bí garawa bí 3, tó wá ní kí gbérù ẹ̀, ẹ rí i pé ẹni tó ní ẹrù ó máa tẹrí sí á gbé. Òun ló máa á tètè bẹ̀rẹ̀ kọ́mọ́ á gbé ẹrù yẹn. Èmi tí mo fẹ́ gbérù ẹ̀, mo kàn lè rọra fi bí ìka fi rọra bá ẹ dì í, torí pé mi ì fẹ́ kí bóyá apá gan ń dùn mí tẹ́lẹ̀, mi ì dẹ̀ ní fẹ́ kí ẹrù yẹn kó ṣe mí léṣe. Wàá rọra gbé ẹrù náà sórí ẹlẹ́rù, gbẹrù ẹ. Ẹlẹ́rù ló máa ń gbé ẹrù ẹ̀ níbi tó ti wúwo. Àìmọye àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ti fojú sọ́nà fún pé àwọn ọ̀rẹ́ wọn tàbí àbúrò tàbí ẹ̀gbọ́n tí wọ́n rò pé ó ní lọ́wọ́, ó máa ṣèrànlọ́wọ́ fún wọn nínú ìdílé tí wọ́n ti jáde, tàbí bí ẹni tó jẹ́ pé kòríkòsùn ẹ, tó jẹ́ pé ìwọ náà ti wà ńbẹ̀ fún rí láìmọye ìgbà tó ti wà ńbẹ̀ fún rí, tó ti wò wípé nígbà tó bá kàn gba titi ẹ náà, ó máa dìde ìrànlọ́wọ́ fún ẹ. Tàbí bọ̀dá rẹ kan tó ti dánnu débi wípé ní nǹkan kíkan tó bá fẹ́ ṣe báyìí, táwọn ọmọ rẹ tó wá ti fẹ́ ṣe nǹkan kan ṣàránṣẹ́ sí mi. Tó bá dìgbà náà, ó lè má dáhùn, ó lè pè gan, kó pè lórí aago, kó má gbé aago ẹ rárá. Ṣùgbọ́n tó bá ti gbé ẹrù ẹ fúnra ẹ láti ilẹ̀ tó ti gbé, nǹkan kíkan ló wù tó lè jẹ́, ìwọ fúnra ara ẹ ni kó di ẹrù ẹ, kó gbé ẹrù ẹ. Tó máa ràn ẹ́ lọ́wọ́ gan, bóyá tó fi àwọn tó béèrè lọ́wọ́ wọn, tó pè, tó fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́, ìgbà tó bá máa ṣe gan, wàá rí pé ní bí àfikún ló máa jẹ́. Ó máa jẹ́ àfikún ni, kò ní jẹ́ pé tí wọ́n bá ṣe fún ẹ, o ò ní lè ṣe nǹkan, tàbí tí ò bá rí ìrànlọ́wọ́ láti ibì kan, tàbí ó dìgbà tó bá lọ bá àwọn ọkùnrin kan, tàbí ó ń gbégbé ayé rẹ lórí àwọn pé ó fẹ́ máa ṣe pé àwọn ìyá àgbàlagbà ní ti tó wà ń tà ń sìn, àwọn ọmọ kéékèèké ọkùnrin tó ń gbégbé ayé ẹ lé wọn lórí. Tó bá di time kan náà, wọ́n lè já ẹ kulẹ̀. Tó bá di àkókò kan tó ti rò pé ó máa rí ìrànlọ́wọ́ látọ̀dọ̀ irú wọn, wọ́n lè já ẹ kulẹ̀. Ọkọ tàbí ìyàwó gan, wọ́n lè jára wọn kulẹ̀ láìmọye ìgbà. O lè ti rò pé baálé rẹ̀ ó máa fún ẹ ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ náírà tí ń ṣe 1 million naira. Tó bá wá dìgbà náà tó dẹ̀ ti mọ̀, tó dẹ̀ jẹ́ pé dandan ni fún ẹ láti lo owó yẹn, tó béèrè tí ò fún ẹ, tàbí tóun gan ò ní dání gan ńkọ́. Nítorí ẹni pé ẹni tá fẹ́ béèrè nǹkan gan lọ́wọ́ ẹ̀ gan, ṣé ó ní gan? Ìgbà míì gan, nǹkan máa ń ṣe apá kan jàmọ́ fún ẹlòmíì débi pé ní ẹ máa rò pé ó ní tí ò sì ní. Ṣùgbọ́n tí ìwọ tó lẹ́rù ẹ, tó bá ti gbé ẹrù ẹ, ìwọ gan ni ó máa sọ ẹrù ẹ di fúfúyẹ́ nítorí pé o ti gbé. Bó ṣe wúwo tó yẹn, ìwọ gbé. Tí àwọn èèyàn bá máa ràn ẹ́ lọ́wọ́ díẹ̀ ni, wàá kàn rí pé àfikún ló máa jẹ́. Ọjọ́ òní tì wá o. Ẹlẹ́rù ló máa gbé ẹrù ẹ̀ níbi tó ti wúwo. Ire o.